Adẹ́kú gbogbo bó ṣe ń lọ. Mo rí fídíò tí Fọlá Tinubu ṣe. Ṣe rí ọ̀rọ̀ Fọlá Tinubu. Ọ̀rọ̀ Fọlá Tinubu. Tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba. Tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba. Fọlá Tinubu wá dé ọ̀kan tí Lizzy ò lè rí mú. Ìkanra pé kò lè rí Lizzy mú yẹn, kò lè rí Fọlá Tinubu mú yẹn ló wá ń fi mọ́ Ìyábọ̀. Pé báwo ni Ìyábọ̀ ò ṣe ní jẹ́ kó nǹkan Fọlá Tinubu ní ọgbọ́n. Ìkanra pé kò rí mú kò rí tiẹ̀ bàjẹ́. Ṣé mọ̀ pé Lizzy kò séyàn tó bá dọ́dọ̀ ẹ̀ tí ẹ máa ń bàjẹ́ ni. Bẹ́ẹ̀ ni tó bá ti ń da fẹ́ nìyẹn tẹ́lẹ̀ kò ní da fẹ́ nìyẹn mọ́. Different example. Ẹ wo Àríkẹ́. How many years? 20 years ó ti lò lọ́dọ̀ Lizzy ni. Tó bá lọ kọ́ṣẹ́ tailor gan yẹ kó ti graduate. Tẹ́ni ẹ bá mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ kò ní mọ̀ ọ́ ṣe mọ́. That's one thing about Lizzy. Nǹkan tó fẹ́ sọ Fọládì nìyẹn. Ẹ wo gbogbo àwọn ọmọ Láti. Torí pé ìyá wọn rẹ́kọ̀rùn pẹ̀lú Lizzy. Àwọn ọmọ yẹn náà ṣe kí ni? Àwọn ọmọ yẹn náà sì gbà lọ́dọ̀ Lizzy. Because wọ́n ti believe pé olúwa wọn ni, olúwa bàbá wọn ni, olúwa ìyá wọn ni. Àwọn ọmọ náà lọ síbo wọ́n lọ ń sìn gbà lọ́dọ̀ ẹ̀. Àwọn ọmọ náà lọ ń sìn gbà ẹ̀. The promise tó promise bàbá náà ló gbélé wọn lọ́wọ́ pé ẹ máa wà ní developed country, ẹ máa lọ lóyìnbó. Bẹ́ẹ̀ náà ló ṣe promise àwọn ọmọ. Bó ṣe wà yẹn arógògbògò jẹ́ ni. Èèyàn tó bá rán lọ́mọ wẹ́wẹ́ kó ọmọ ẹ̀ sá fún. The same thing ló fẹ́ ṣe sí Fọlá Tinubu kí Fọlá máa wárìrì fún bí ìyàwó ilé kí ló ń porúkọ ẹ̀ Z-Dog ò wá rìrì fọ́kọ ẹ̀. Yèyé mẹ́ṣọ́ ni o, ọkọ gan ò lè ráṣọ fún mọ́. Àkísà ló ń gbà lọ́wọ́ yèyé mẹ́ṣọ́. Ọkọ gan ò lè ráṣọ fún, ọkọ ẹ̀ ò lówó láti ráṣọ fún. Àkísà tí àǹtí ẹ̀ ń kó fún ló ń wọ̀ kiri. Nǹkan tó fẹ́ sọ ayé Fọládì nìyẹn. Nǹkan tó fẹ́ sọ Fọládì nìyẹn. Wípé kó máa nu bàtà fóun, kó máa sọ pé ìyálé mi lélẹ́yìí o, kó máa fi ṣe skit, kó máa fi ṣe content pé ṣé ẹ rí ọ̀dọ̀ mi ló wà o, ṣé ẹ ti rí tó bá wù ẹ́ kẹ́ má ṣe ní ìyálé mi. Ọmọ yẹn sọ pé òun ò ṣe, òun ò fẹ́, òun ò lọ sọ́dọ̀ ẹ̀, òun ò ní ìdí ẹ̀, òun ò fẹ́ nǹkan kan látọ̀dọ̀ ẹ̀. I want to be by myself. Nǹkan tó fi ń bínú sí Fọlá ni. Because ó expect Fọlá kó kọ́ ọmọ wá sọ́dọ̀ òun bí láti ṣe wá tọrọ jẹ lọ́dọ̀ ẹ̀ kí Fọlá náà kó wá máa tọrọ jẹ kó wá máa sin gbà lọ́dọ̀ ẹ̀. Nǹkan tó ń expect ni. That is what she was expecting. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tèmi. Can you see? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tèmi. Ẹ wo bí Fọlá ṣe ń glow. Àwọn tó gánú ayé, àwọn yẹn gan ò glow bí Fọlá ṣe ń glow. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tèmi torí tó bá yẹ pé Fọlá wà lọ́dọ̀ Lizzy, gbogbo opportunity tọmọ yẹn rí kò ní rí o. Gbogbo big names tó meet kò ní meet wọn. Wọ́n á ti ra iye ẹ̀ bó ṣe ra iye bọ̀dá Láti, bó ṣe máa ra iye ọmọ ọlọ́mọ nìyẹn àtàwọn ọmọ ẹ̀. Bó ṣe máa ra iye wọn nìyẹn sọ́dọ̀ Lizzy. Ẹ wo bọ̀dá Láti for example àtàrà bọ̀dá Láti ló yẹ ká ti mọ̀ pé àdúrà gbà lórí bọ̀dá Láti. Ló yẹ ká ti mọ̀ pé Lizzy ṣiṣẹ́ ribiribi láyé bọ̀dá Láti. Tí bọ̀dá Láti olórí ilé tó bá lè rí bẹ́ẹ̀ yẹn baálé ilé ló ń wà kiri bẹ́ẹ̀ yẹn tó dàbí house boy. Kí lẹ wá expect pé kí Fọlá jẹ́ tó bá yẹ pé ọ̀dọ̀ Lizzy ló wà. She wants everybody to be under her, praising her. When that did not happen, nǹkan tó sọ ọ́ di wèrè ọ̀sán gangan nìyẹn o. Tó sọ ọ́ di wèrè onídàtà.
She want people to be praising, to be saying, ẹ̀yin ẹ máa ṣe léyìí o, ẹ máa ṣe gbá o, ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀, nǹkan tó fẹ́ nìyẹn. Tẹ́pá òun ni mo sọ fún yín pé tẹ́pá notice gbogbo àwọn èèyàn tó surround there. That is what they were doing. Praising her. Kò dẹ̀ sí nǹkan tó ṣe nínú life wọn. Praising her. Wípé yèyé mẹ́sàn-án ni o, yèyé mẹ́sàn-án ni o. That is what she wants. She doesn't necessarily have to do anything in your life. Kò ṣe nǹkan kan fún wọn. Gbogbo ẹni tó fi jẹ́ ẹran sáwò fún wọn. Kò sí nǹkan kan. Ó kàn fẹ́ nu jẹ́ ẹran sáwò fún gbogbo wọn ni. Bẹ́ẹ̀ni, a lot of them dẹ̀rẹ̀ wọ́n ti sọ opportunity oríṣiríṣi nù. Ẹ wo orú Adébímpé yẹn. Tó bá tiẹ̀ tí kábíyèsí ẹ̀ wá ti sọ pé tó bá tiẹ̀ fẹ́ jó lórí, you have to dissociate yourself from ọmọ olórí burúkú yẹn kó má lọ kórí burúkú tiẹ̀ wá bá mi láàfin. Torí we know people will drag the kábíyèsí, drag the drag the mama, drag the Ṣọlápẹ́ herself. Pé èèyàn tó ń ṣépè fọmọ. Báwo ni odidi olórí máa wá ṣe wà ní kínní pẹ̀lú èèyàn tó ń ṣépè fọmọ? Ẹ̀rí bá débi pé ṣe jálẹ̀ pápápá. Wípé when you get to some place, tó bá rí àwọn èèyàn, ó wá understand pé kí ni mo lọ ṣe lọ́dọ̀ lágbájá. Tó bá dẹ̀ tó wá support ẹ̀, kì í ṣe pé kí ni o, a matter alone, ó máa dominate page ẹni. Ẹ lọ wo page Z-Dog. In fact, page Adébímpé ní gẹ́gẹ́ for example. Page Adébímpé jẹ́ page tí gbogbo wa máa ń sá lọ. Tó bá ti lè tán live báyìí, gbogbo wa máa rọ́ síbẹ̀ ni. Wípé woman ti tán live. She says so many sense-making things. Page Adébímpé nígbà yẹn ó dàbí page ojú abẹ ni. So many things tó make sense. Àfìgbà tí àǹtí ìrapalá wọnú ayé ẹ̀, page ẹ̀ ń sìn, Lizzy lẹ́nì, Lizzy lọ́la, Lizzy lọ́tùnla, ojoojúmọ́ Lizzy. Ẹ wo page Z-Dog náà. Tó bá ti lè wọnú ayé ẹ̀, ìgbésí ayé ẹ̀ nìkan ló máa ṣe. Ó ní rí nǹkan gidi ẹyọ kan ṣe lórí page ẹ̀ that will not revolve around her. That's the kind of person she is. Just be talking about her. Ayé ẹ̀ ni òun ló dáa jù, òun ló mọ̀ ṣe jù, àwọn tó kò mọ̀ ṣe, àwọn tó kò ní láárí, òun nìkan ló ní láárí. That is the only thing you'll be talking about. That is it. That's the only thing tó fẹ́. And people cannot be doing that 247. Tó bá tẹ̀ praise ẹ, they will leave it. They will go do something else, but no. Tó bá rí Priscilla tó wish ẹ pé congratulations, ọmọ tó ṣe dáadáa nù ayé, ó ti mú ẹ lọ́tà nìyẹn. You must always be shaping for Priscilla because you are fighting a battle. Just imagine. Lọ́mọ kékeré. Lọ́mọ kékeré. Just imagine. Ẹ wo Fola lọ́jọ́ tèmi. Ẹ wo ọmọ yẹn. I am so proud of her. Because nǹkan tí Lizzy expect, tí Lizzy fẹ́ ṣe fún ní pé kó má ní life. Kó má rí ṣe, kó má rí jẹ, kó má rí iná. Tó bá ti lè gba ọkọ, ó ti pa èèyàn yẹn ni. Lizzy, ó wá sọ pé ò ní kú sáyé. Tó bá ti lè gba olórí ilé lọ́wọ́ èèyàn, ó ti pa ẹni yẹn nìyẹn. Tí ò wálé for 7 months pẹ̀lú ọmọ lọ́wọ́. Ó dẹ̀ harbor a married man with children. If the man is responsible, Lizzy, ṣó máa dúró sínú ilé ẹ̀ tó dẹ̀ fìyàwó àti ọmọ sílẹ̀ tó dẹ̀ mọ̀ pé ìyá ò níṣẹ́ tó fẹ́ ṣe. Ó dẹ̀ lọ jókòó sínú ilé ẹ̀. Tó bá jẹ́ pé bó ṣe ń sọ pé ṣèbí wọ́n sẹ́ǹdì owó sí, ṣèbí láti yẹ kó máa lọ́lé. Kí ló dé tí láti ò lọ́lé? Inú voice note tá a gbọ́ tó sọ pé tọ́jú òbò ẹ̀, ìyàwó sọ pé àtọ́jú òbò ẹ̀, this is the 7th month tẹ̀tí wálé.
láti jókòó sínú ilé ẹ̀. It shows how irresponsible you are as a woman. You harbor a married man torí ìyá ọkọ ń jẹ́ into your house. You left the children, you left the woman. Irú ọ̀rọ̀ wo ni láti lè sọ fún ẹ tó máa fi harbor married man tó lọ́mọ dání lójú tí ẹ ó ti rí nǹkan tó ẹni owó ojú àlá tó ń dunú. o ti bẹ́ Fọlá bàtà ó yọ bẹ́ẹ̀ tì. If the man is a tó bá jẹ́ pé súra ẹ̀ dáa ni he will not abandon his wife. Tó bá jẹ́ pé o ò tiẹ̀ fi ṣe pé òkè ìwọ ló wà in position Fola, how would you feel? Because you never thought about that. You are always claiming you are the victim. Fola wà bẹ́ẹ̀ now. Fola never came to you. Fola was on her own with her husband. Ìwọ ló lọ síbẹ̀ tó lọ gbọ́kọ̀. So nǹkan tójú ẹ̀ bá rí kó o fara mọ́. Ó máa kékú ni. Èèyàn tó gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ náà máa wọ ẹ̀ràn. Kò lè wọ ẹ̀ràn náà. 7 months ọmọ yẹn fi wà nulẹ̀. Táwọn ọmọ máa sọ pé mọ́mí where is daddy? Mọ́mí where is daddy? Tí ò ní option, tí ò ní mọ̀ nǹkan tóun fẹ́ ṣe, tí ò ní mọ̀ nǹkan tóun fẹ́ jẹ. Ẹlẹ́sẹ̀ndì owó tí láti bá tó bá ṣọ́ọ̀fù láti kí ló dé tí ò padà lọ́lé. Ṣèbí ìwọ fẹ́ ṣe ìyàwó ẹlẹ́kẹrin ni. Ó dẹ̀ mọ̀ pé ó níyàwó ó ní ọmọ ó ní gbogbo ẹ̀ sínú ilé ó ní fámìlì tiẹ̀. Kí ló dé tí láti ò padà lọ́lé? The next thing tá a máa rí báyìí láti lọ marry ẹ̀ ni. Láti lọ ṣe marriage pẹ̀lú ẹ̀ after 7 months tó fi ìyàwó àtàwọn ọmọ lẹ̀. Ó dẹ̀ sì fẹ́ kóbìnrin yẹn lẹ́yìn ìgbà tó ti scatter inú ilé wọn ó sì fẹ́ kóbìnrin yẹn wá máa tẹríba fún ẹ. Lizzy kò possible. Ìkànnì méjèèjì ló máa fọwọ́ mú. Báyìí ẹ̀ ṣe bàjẹ́ yẹn ó dáa. Káyé Fọlá dáa bẹ́ẹ̀ ni. Kóbìnrin yẹn wá máa tẹríba fún ẹ. Wípé torí pé ìgbéke feeling funky. Who are you? Wo Fọlá. Wo bí wọ́n ṣe rí àpadà sábúrú. Wo Fọlá Tinubu. Ó déyàn tó lọ ń gbé kọ́ńténà láti China. Kọ́ńténà. Bọ́dá láti lẹ́yìn kan bá gbé bọ́dá láti gbé ìgò kóòkì ìgò ọtí kírètì ọtí ní ìgò bọ́dá láti lé lòdì. Ẹ wọlé ayé yín. Nǹkan tẹ́ sá lọ. Ẹ̀yin ò rò pé ó lè dáa fún Fọlá báyìí. Ó dáa bẹ́ẹ̀ ṣe kúrò nínú láìfù ẹ̀. Ó dáa. Kò ní ìgbà tẹ́ kúrò ó máa rò pé Ọlọ́run kí ló dé tó ṣe mí báyìí ọkọ mi alákọ̀ọ́kọ́ kú ẹlẹ́kejì ló fi mí lẹ̀ tọmọtọmọ ẹ̀ kí ni mo ṣe fún ẹ Ọlọ́run. Kò ní mọ̀ pé God's plan is the best. Ẹ wo èèyàn tó ń fẹ́ Fọlá ń sìn. Kò ní mọ̀ pé God's plan is the best. Who is Lati? Ẹ wo èèyàn tí Fọlá Fọlá gan tún ga ju Lizzy lọ. Lizzy lọ mú àwọn bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bàbá onípàràgà bọ́dá láti kọ́ ní jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀sìn. Ọkọ yóò ní mọ́ímọ́. Fọlá lọ mú àwọn tó gánú ayé. Fọlá lọ China ó lọ ń kọjá ẹ rí bó ṣe kún síwájú tó kún sẹ́yìn tó tún kún. Tọmọ yẹn kún. Ta ló máa rí ọmọ yẹn tí ò ní wọjú kò ń rojọ́ kò tí ẹ̀ mọ̀rọ̀ sọ kò mọ́ ṣòṣe. Orí Lizzy àtúgbóná wá. Ṣọ́ọ̀bù ẹ̀ kún fọ́fọ́ báyìí fọ́jà ni. Ṣọ́ọ̀bù ẹ̀ kún fọ́fọ́ báyìí fún ọjà ni. Lizzy ò ní nǹkan kan ṣe. Olóṣì. Just imagine. Wo bí Fọlá ṣe rí wo bí wọ́n ṣe rí. Fọlá ní fọkànbalẹ̀. Gbogbo wájú àtẹ̀yìn ẹ̀ tún ń ga sí ó ń ga sí ó ń ga sí. Ìwọ ṣe ló ń gbẹ́ sí Ó Fọlá Tinubu mo bẹ́ẹ̀ yọ̀ járe. Bọ́dá láti fóònù tó fi fẹ́ yín ò dábàá yìí. Bọ́dá láti tí ò kì í para fóònù tó fi fẹ́ yín ò dábàá. Ẹ wọlé ayé yín. Ẹ wọlé ayé yín. Tẹ́ bá tiẹ̀ sórí burúkú tọ́gọ lọ́dọ̀ Lizzy gan kán mú yín lẹ̀ báyìí Fọlá ò lè gbà yín mọ́ kí ló fẹ́ fi yín ṣe. Ẹ tún lóòjú lẹ́fù Fọlá lọ́nà. Lẹ́fù Lizzy lẹ́wà. In fact kò sẹ́ anybody tó lè sọ pé ẹ̀yin lòun fẹ́ fi tọrọ lẹ́yìn ìgbà tó ti lo kádàrá yín tán. Ṣé ti rí alátẹnujẹ olórí ẹja. Bọ́dá láti
Anyways, Fola mo bẹ́ẹ̀ yọ jàre wo enjoy yourself bẹ́ẹ̀ ni gbogbo stone kan tó fi kásẹ̀ ó pick everything ó nílé lórí ó ní ṣọ́ọ̀bù ó ní business ẹ̀ tó ń lọ déédéé kò jọ àwọn tó ń ti ṣọ́ọ̀bù à ń ta náà à ń ta tí à ń ta indomie ó ní gbogbo ẹ̀ tó ń lọ déédéé ó dẹ̀ tún nínú alálùbáríkà tó wà by the side tọ́jọ́ ń jẹ ẹ wò Fọlá ti gánú ayé ju àwọn tó gánú ayé gan lọ.